mi ò pe Fọlá out rí, mi ò dá sí Sàríyù rí, mi ò call out rí ní speed gbogbo yẹn ṣe le tó. At a point I was so soft, I was just telling everybody pé ṣe bọ́rọ̀ family ni ẹ jẹ́ ká lọ yanjú ẹ̀ lé olórí burúkú dọ̀kásì tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀ tí Ìyábọ̀ Òjó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀ nítorí pé wọ́n ń gba donation wọn àti Ìyábọ̀ Òjó. ṣe rí a lot of people memory wọn ti halẹ̀ ńlẹ̀ wọn kì í rántí nǹkan. Not until when Fola came on Dorcas platform, remember abi when Fola was má jẹ́ kí n sọ̀rọ̀ o má jẹ́, I never mentioned, we never mentioned her. And when she came, I allowed her to finish. I did not reply her in. tó ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin mà tún ti padà jáde o láti wá fèsì sí ọ̀rọ̀ ìyálé rẹ̀ èyí tí gbogbo wa mọ̀ sí Fọlá Tinubu pẹ̀lú Yínká TNT. ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká farabalẹ̀ kí a gbọ́ nǹkan tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí. When she came then, what did I do? If you remember guys, ṣé ẹ rántí dáadáa, a wá fún Fọlá. Nígbà tí Fọlá wá, a fún ní bí some months. A wá gbé Àdàbí Promax jáde. A pa àṣẹ̀ṣẹ̀ ń dá Fọlá lóhùn bóyá early last year. Tẹ́ ẹ bá rántí, Fọlá came, Fọlá dragged me, she mentioned my name, she dragged Mr. Lawal, she dragged our children. Mi ò ṣe dá padà fún. I was just looking at her. Ṣé rí gbogbo àwọn nǹkan ló ní date and time. Mo ní Ìyábọ̀ Òjó lè win ni. Ẹ mọ̀ nǹkan tí mo ní lọ́wọ́ fún Ìyábọ̀ Òjó àti Fọlá ni. Ẹ mọ̀ àwọn evidences tí mo ní lọ́wọ́ with time and date. Time and date. Àwọn èèyàn máa ń gbàgbé ọ̀rọ̀. Fọlá came to Dorcas page. Wọ́n jọ for account balance sí Mr. Lawal ṣe yẹ̀yẹ́. I never mentioned it was Dorcas. Ni mo later face. Ṣé bá rántí? Ńgbà tógun yẹn wá ń lọ. Àgbà tó yára wá wò pé àbólórí burúkú lélẹ̀ tó máa gbọ́mọ ẹ̀sìn Sàríyù ọmọ Lálùdé yìí. Ó dẹ̀ ń ṣépè fún ọmọ. A dẹ̀ ń wò mo ṣẹ̀ṣẹ̀ wá dá èpè padà fáwọn ọmọ ẹ̀. Ẹ lọ wò with time and date. Ìta bẹ̀rẹ̀ sí ní ọjọ́ ta dẹ̀ ti fèsì ẹnu Ṣológun ti ṣẹ́. Ọjọ́ ta ti bẹ̀rẹ̀ sí ní dá èpè yẹn padà sí orí àwọn ọmọ Fọlá àtàwọn tó ń gbèjà Fọlá àti ti Fọlá ń gbèjà ọjọ́ ẹ̀ lógún ti ṣẹ́. Yes or no? Bọ̀ gbogbo yín ti gbàgbé, ṣẹ̀ṣẹ̀ ń rántí báyìí ni ẹ ti gbàgbé. Gbogbo yín ti gbàgbé. For like 3-4 years, Fọlá was doing a payday fún àwọn ọmọ ẹ̀mẹ́rẹ̀ẹ̀rin tó máa mọ sàárè wọn. Fọlá was doing a payday fún àwọn ọmọ Ìyábọ̀ Òjó àtọmọ ọmọ Ìyábọ̀ Òjó tó máa kú lójú Ìyábọ̀ Òjó. Mo fẹ́ kẹ́ ẹ rántí dáadáa. Mo fẹ́ kẹ́ ẹ rántí dáadáa. Gbogbo ìgbà tí mo wà pẹ̀lú Bísí ṣá dárúkọ Fọlá. Gbogbo ìgbà pause and ponder. Dorcas la fèsì ẹ ti gbàgbé ni. It was Dorcas, it was Esabod. Wọ́n ti jọ́ kan. Èmi náà lọ sáwò. Wọ́n wá sọ wá pé gbogbo èpè yẹn ká pàkẹ́ ká máa dá padà sórí Fọlá orí àwọn ọmọ ẹ̀. Àti gbogbo àwọn tó bá ń gbèjà Fọlá àtàwọn tí Fọlá bá ń gbèjà ká dẹ̀ máa fi Àdàbí sí láàrin. Wọ́n ní kò sí kankan nu wọn tó máa rúlà. Gbogbo yín iṣẹ́ ìrántí ni. Gbogbo show tí Fọlá ṣe wà níbí. Àdàbí ni mo kọ́kọ́ gbé wá. Àdàbí Promax kọ́kọ́ gbé wá. Ẹ rántí ìgbà tí máa fèsì Fọlá Àdàbí Promax mo gbé wá fún spade up. Back to back Àdàbí Promax òun àti Dorcas. Kí ni Ìyábọ̀ rí wípé gbogbo àwọn tó ń gbèjà Fọlá ti ní problem. Ìyábọ̀ ṣe wá gbé Fọlá wá sí Instagram lẹ́yìn tí Ìyábọ̀ ti fi Fọlá gba owó lórí Facebook. Ṣé gbà tí Ìyábọ̀ Òjó ń gba owó ṣó pín èmi àti yín? Richman Golden, God bless you. Remember? Ṣé mọ̀ pé Àdàbí Promax tí mo ṣe fún Fọlá ló gbé lọ sí station. Tó lọ kọ lẹ́tà sí former commissioner gbà yẹn.
ṣe rántí tẹnu ìṣòfún rẹ̀ fi wálé ọ̀dọ̀ wa àti ilẹ̀ lòun àti Ìyábọ̀ ti jọ wà tán jọ plan gbogbo kinní yẹn gbogbo yín ṣẹ̀ṣẹ̀ rántí lé nìyẹn nígbà tá dọ́dọ̀ commissioner of police nǹkan tí commissioner of police àwọn tí wọ́n ní kán lọ investigate matter wa ṣe mọ̀ pé àwọn court ibi èpè ni èmi dẹ̀ mú fún fídíò wa mo play fún fídíò fáwọn ọlọ́pàá àwọn ọlọ́pàá ní ẹ she said if anybody is using you against her if they are using you to destroy her business that adabi because ọlọ́pàá tó wà ní charge case wa kò gbọ́ Yorùbá ó wá lọ gba neutral person tó gbọ́ Yorùbá pé show mi kan máa sọ ọmọ Yorùbá yẹn wá sọ pé no she's saying what they are doing is true they are free but if they are lying this is what should happen to them then ọlọ́pàá yẹn are you lying against her ó wá ń wọlé then why are you here kọ́tọ́ bí nìyẹn this same Ìyábọ̀ Òjó yìí Ìyábọ̀ Òjó ti ń fi àwọn èèyàn gba donation tipẹ́tipẹ́ Ìyábọ̀ Òjó na broke bastard Ìyábọ̀ fọkànbalẹ̀ mú bọ̀ wá fún ìyá ẹ̀jẹ̀ ó lè escape mi. mi ò tiẹ̀ ráyè eléyìí yẹ lọ sórí kéèsì ẹ̀ gangan ìrálẹ̀ gbogbo eléyìí mo ní pending kéèsì ẹ̀ orí pé Zazu tó fẹ́ lò you see as e dey go àwọn reply mi sí fídíò Zazu tó fẹ́ gé lánàá orí pé ìgbà tèmi náà gé tèmi sí orí pé àpadà sí aburú bá ẹni lórí burúkú Yínká TNT ṣé o ló lọ lu eléyìí to DCP kini kan mi wá baro you could please provide following contact water for video submission email play tó ṣe lọ bẹ̀ arúgbó ẹtu abirùn pàtàkì lọ Àbújá wọ́n retí ẹ lọ sí Àbújá wọ́n retí ẹ lọ sí Àbújá wọ́n retí ẹ ẹjá gbádùn ẹ rí pé Ìyábọ̀ Òjó ó fẹ́ kọ́ ti reply mi sí Zazu lánàá ó fẹ́ trend ẹ̀ mo nà yẹ́ ẹ̀ ní fídíò pa ni Ìyábọ̀ Òjó fídíò tí mo gbé jáde yẹn ayé ẹ̀yẹ́ ẹ̀ bàjẹ́ ní fídíò yẹn bá Ìyábọ̀ Òjó níbi tí ò dáa ọmọ yẹn kọ́ tí mo ti gbà níbi fídíò yẹn people were even fighting me pé kí ló tí mi ṣe tí máa ṣe kí ló tí mi ṣe máa ṣe àwọn short video báyìí láti jọjọ́ ẹ̀ Ìyábọ̀ Òjó máa gbádùn part 2 ó escape ti ó miscalculate Ìyábọ̀ There's a lot of evidence and videos. So understand what someone saw. So àwọn ọlọ́pàá ò stupid. Ìjọba náà ò dé stupid. Wọ́n ṣe gbogbo nǹkan tó bá ń kún wọn lọ́mọ lẹ́tà but we need to be patient to wait to see to know. Ẹ jẹ́ kí result dé lọ. Tí result bá dé tán ní ara. Ìyábọ̀ ó máa bá jàlàjàlà kú tọmọtọmọ ẹ̀ tọ̀rán ti rán ẹ̀ tọmọmọ ẹ̀ ni. Wẹ́nájì tó ọ̀lẹ ní ọ̀lẹ ní. You are a born bastard. You are a lazy bastard. Imagine the way you create time, energy, sleepless nights because of donation and ransom. Adesina, video àná yẹn banga. Èwo lelo. Lelo no fẹ́. Pé tí wọ́n ṣe mu ní márùn. Ẹ mú sí kéèzì. Oléèlò náà fẹ́. Mẹ́ta, márùn 500. Ẹ mú orange yẹn sí. Ok, wọ́n wò mí.
ẹ mọ̀ pé arúgbó ẹtu orí ẹ̀ ti gbà bọ̀dé ó ṣe fíìmù kò tà abirùn pàtàkì lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ oko tó fi ba íméjì rẹ̀ jẹ́ òun náà rò pé òun lè lo kó mọ̀ pé Lizzy okay only 1 2 3 4 5 it's okay like this yeah like ẹ báyìí ẹ̀yìn yìí dẹ̀ tíkì dáadáa he want you to pay her she too want to collect ransom like her nǹkan tí ẹ ti fẹ́ gba ransom. poison ló pa àwọn oúnjẹ nínú oúnjẹ lọ mọ́mí toxicology result ó máa ṣù bóyá inú omi ló fi sí fún àbí inú oúnjẹ ló fi sí fún àbí infection ló fi àbí bp ló pa àbí ó ní heart failure cardiac arrest àbí bóyá ó wà high on drugs it will say exactly stating exactly what God. but nǹkan tó fi sínú WhatsApp group náà padà sọ pé ó ṣẹlẹ̀. Yínká ọmọ tó ti máa pàdé àgbákò Yínká ọmọ tó ti máa mọ̀ kó pàdé àgbákò orí nǹkan tí mò ń ṣe fún Ìyábọ̀ ọmọ tó ti máa pàdé àgbákò sórí gbogbo nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ tó ń jẹ lọ àwọn ṣóò tó máa ń ṣe tó ń jẹ lọ yẹn ibi tó ti máa pàdé àgbákò nìyẹn sórí gbogbo èyí tó ń ṣe yìí máa ṣe lọ máa gbádùn sórí àwọn orin okó àwọn orin ògbò wọn bá ti bí ẹ̀dá ìwọ tún kọ màá wá jókòó ṣe analysis fún ẹ màá wá jókòó màá ṣe analysis fún ẹ gbogbo àwọn èyí tó ṣe lọ yẹn ẹgbẹgbẹ̀rún yìí ò lè gbà yá bọ̀ tí n bá ti wà lórí kéèsì ẹ lè gbà lẹ́nu mi kì í wà dà ìbátẹ ó yẹ kó mọ̀ mi tètè wá fún yàn tí n bá dẹ̀ dé báyìí mo dé ni